Africa Content TV. Kábíyèsí o.
kábíyèsí o. Mo kí Mọ́gàjí wa, mo kí kú oríire, mo dẹ̀ kí ẹ̀yin olórí náà kí ẹ kú oríire lórúkọ bàbá wa Olúbàdàn àti bàbá. Wọ́n á rọ̀ yín fẹ́ gbà ìyànjú tí ò dẹ̀ kú. Ṣé mo pé ìkọlẹ̀ ìdàgbàjú nílé kó tó mú yín Mọ́gàjí? Ẹ ti jẹ Mọ́gàjí, ẹ ti wọ ẹgbẹ́ Olúbàdàn, ẹ ríra yín bí aṣojú Olúbàdàn lóde. Ìṣe ìwà yín ẹgbẹ́ kó máa reflect Olúbàdàn lẹ́yìn. Wọn ò yàn yín ní Mọ́gàjí láti di ẹkùn fáwọn fámìlì yìí. Ẹ ṣe súnmọ́ sí i, ẹ ó ti fi yín síbí yìí. Ẹ wá má dìbò kò mọ́ wọn lọ́wọ́, ẹ má dìbò mọ́ wọn lọ́wọ́. Ẹ ríra yín bí ìránṣẹ́ ẹbí. Ẹ ríra yín bí ìránṣẹ́ ẹbí. Ọ̀rọ̀ ilẹ̀ títà, ilẹ̀ gbígbà. Bàbá wo rán yín kẹ́ ló máa gbádà mọ̀lẹ́bí o. Ìsí láwọn Mọ́gàjí kan ló máa rántí pé ilẹ̀ bàbá wa, àwọn bàbá wa ló fún àwọn kan lẹ̀, bẹ́ẹ̀ bàbá ọbẹ̀ lẹ́wàá lé wọn kiri. Olúbàdàn rán yín ṣẹ́ ẹ̀ ẹ bá dákẹ́ gbígbá lé kó sì yẹn lẹ̀ fúgbà díẹ̀. Olúbàdàn rán yín kẹ́kẹ́ máa gbálẹ̀ kiri o. Oyè tó fún ní oyè Olúbàdàn ni. Ẹ bá lò dáadáa yóò lò pé yóò sì sí lójú. Tí ò bá lò dáadáa, ó yóò lò dáadáa. Ọlọ́run ní ká wọ́n pè
Show me one stamp, sir. Irọ́ ó ti pọ̀ jù lókè. Aláàjì ló ní Irọ́ tẹ́ ẹgbàgbé láìfù ọ̀rọ̀ láìfù kọ̀. méjì àsáyé ni. Bàbá Thank you.